Ní nǹkan bí ọjọ́ méjì sẹ́yìn báyìí, a ṣàdédé rí Lizzy Anjorin èyí tó jáde tó sì bẹ̀rẹ̀ sí ní bú Ìyábọ̀ Òjó àti Priscilla ọmọ rẹ̀ wípé Ìyábọ̀ ó ṣe lè mú Priscilla lọ síbi wedding ṣoṣo èyí tí wọ́n ṣe tí gbogbo àwọn gbajúgbajà èyí tó wà nínú industry àwọn celebrities èyí tí wọ́n péjú jọ síbi ìgbéyàwó ọ̀hún. Lizzy jáde ó bẹ̀rẹ̀ sí ní bú Priscilla wípé kò yẹ kó tẹ̀lé ìyá rẹ̀, ó sì ń sọ fún Ìyábọ̀ Òjó náà wípé láàrin gbogbo àwọn tí wọ́n wá síbi ìgbéyàwó ọ̀hún eléwo ni ó mú ọmọ rẹ̀ dání. Kò sí nǹkan tí Lizzy Anjorin ò sọ. Ó sọ títí débi wípé ó ní private jet èyí tí a rí èyí tí Ìyábọ̀ Òjó àti ọmọ rẹ̀ èyí tá a rí tí wọ́n wọ̀ lọ síbi ìgbéyàwó ṣoṣo. Ó ní private jet náà ó ní kò fly o. Ó ní bí kò ṣe wípé wọ́n kàn fi ṣe decoration síbi bẹ̀ ni. Ó ní Ìyábọ̀ Òjó àti ọmọ rẹ̀ wọ́n mọ̀ọ́mọ̀ lọ wọ̀ torí kí wọ́n fi ṣe fídíò wípé kò fly rárá, pé Ìyábọ̀ Òjó ò ní owó èyí tí ó fi gbé private jet lọ sí ibi ìgbéyàwó ṣoṣo òun àti ọmọ rẹ̀, pé bó ló ti fẹ́ rí. Ẹ wò lẹ́yìn ìgbà tó sọ eléyìí tán ló tún sọ wípé bó ni Ìyábọ̀ Òjó ṣe lè máa mú ọmọ rẹ̀ káàkiri. Ṣùgbọ́n ní tèmi ó dàbí ẹni wípé Lizzy Anjorin ó ń gbàgbé wípé Ìyábọ̀ Òjó ló bí Priscilla. Àbí ibi tó wá ṣàwo ìyá òun ló lè mú ọmọ rẹ̀ lọ. Ká tó wá bèlè tà sí wípé Priscilla fúnra rẹ̀ gan celebrity ni. Kó ṣe dìgbà tó bá tẹ̀lé ìyá rẹ̀ lẹ́yìn lọ síbi ìnáwó. Ó dá mi lójú wípé wọ́n invite Priscilla fúnra rẹ̀ specially, òun náà gba invite títí ẹ̀ bí ìyá rẹ̀ náà ṣe gba invite ni. Èmi ò lérò wípé ó yẹ kí Lizzy kó tún ṣẹ̀ mọ́ àròjọ́ lórí ọ̀rọ̀ yìí títí débi wípé ó sì force Priscilla tí Priscilla fi wá sọ̀rọ̀ tó sì fi wá fún lésì. Ẹ̀yin tèmi eléyìí mọ̀ gbẹ̀rún tán. Lẹ́yìn ìgbà tí Lizzy Anjorin tó pariwo síta wípé wọn ò fún Priscilla ní invitation o, ipò lẹ̀ mọ́ ìyá rẹ̀ lọ sí ibi wedding náà ni. The same person tó sọ fún wa wípé private jet àrí tí Ìyábọ̀ wọ̀ òun àtọmọ rẹ̀ wípé wọn kò fly lọ́bì kankan o. Ìbéèrè tèmi wá ni wípé bó ni Ìyábọ̀ Òjó ṣe débi wedding ọ̀hún. Ṣé Ìyábọ̀ Òjó dọ̀fẹ́ òun àtọmọ rẹ̀ lọ síbi wedding ni, àbí bó ló ṣe jẹ́, àbí wọ́n lọ by road, àbí bó ni, torí kò yé mi. Lọ́wọ́lọ́wọ́ báyìí Priscilla ó ti jáde o láti wá fún Lizzy Anjorin lésì ọ̀rọ̀ rẹ̀ wípé ó jẹ́ kí Lizzy ó mọ̀ wípé òun ò kí ń ṣọmọdé o. Ó ní ìyàwó ẹnìkan lòún jẹ́, ìyá ẹnìkan òun lòún jẹ́. Ó lóun gangan fúnra ra òun celebrity lòun. Ó ṣe dìgbà tí òun bá lẹ̀ mọ́ ìyá òun lọ síbi ìnáwó kankan. Ó lóun ò kí ń lọ síbi tí wọn ò bá fún un ní invitation. Ẹ̀yin tèmi ó fún Lizzy Anjorin lésì gẹ́gẹ́ bí nǹkan tó kọ. Ó ní I am not a child. I am a wife and a mom, and I am capable of making my own decisions. I will never go where I am not invited. I have been quiet about this lady because she's clearly mentally ill and I am building my case. That is all I will say. Eléyìí nìkan tí Priscilla èyí tó fi dá Lizzy Anjorin lóhùn nígbà tí wàhálà rẹ̀ pọ̀ tó bẹ̀rẹ̀ sí ní drag ẹ̀ ní orí page ẹ̀. Ẹ̀yin tèmi. Lẹ́yìn ìgbà tí Priscilla tó fún Lizzy Anjorin lésì, àbí ẹ̀yin náà wò kí la expect pé kí Priscilla Òjó kí la expect pé kó ṣe lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Ó lóun ti dákẹ́ tó, ó lóun ti ní sùúrù tó, ó ní ṣùgbọ́n ibi tí ọ̀rọ̀ náà dé báyìí ó ní òun ti wà lẹ́nu ọ̀rọ̀ yìí láti gbé lọ sí ilé ẹjọ́ tó sì jẹ́ wípé òun ti ń ṣe gbogbo nǹkan tí ó yẹ kó òun ṣe, pé òun ò ní sọ jù báyìí lọ, ṣùgbọ́n láìpẹ́ láì jìnnà á rí èsì ibi tí òun bá ọ̀rọ̀ dé. Ẹ̀yin tèmi. Lẹ́yìn ìgbà tí Priscilla
tó fún Lizzy ní èsì ọ̀rọ̀ rẹ̀. Lizzy Anjorin náà òun náà ti jáde o láti wá dá padà fún Priscilla. Ó ní ṣe lòun rí post èyí tó gbé jáde. Ẹ̀yin tèmi eléyìí mọ̀ ìgbẹ́nu tán o. Kí wàá ní ká pé gbogbo eléyìí báyìí. Ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí Lizzy Anjorin èyí tó sọ nínú fídíò rẹ̀ tó fi wá fún Priscilla Ojo Lizzy. Hi guys, how are you doing? I saw Iyabo Ojo's daughter's post. Let me tell you one fact. Do not donate to Iyabo Ojo and her daughter for any police or any court case. Iyabo Ojo and her daughter can ever have any case against any of Iyabo Ojo's victims. The police knows the truth. The court knows the truth. That is why they asked Iyabo Ojo to pay me. They have to throw away Iyabo Ojo's $1 billion suit because Iyabo Ojo has mental problem. Everybody knows that Iyabo Ojo is gist lover. And the whole world knows that Iyabo Ojo and her daughter runs that page. You don't understand? Now, imagine what Iyabo Ojo and her daughter has done to me. So they can never have any court case. Number one, look at this evidence. You see this evidence? This is my daughter, a 4-year-old girl. Just because Iyabo Ojo and people she's advertising for came to post a court document in my house. They waited for my 4-year-old girl to return from school and they posted the picture. They asked the girl, 4 years old, to come and they snapped the picture of that girl and posted it along the court letter on social media. You see that Iyabo Ojo can never ever get case. Iyabo Ojo's daughter can never get case. Another point. The day Iyabo Ojo was displaying how she Mohbad. Because what Iyabo Ojo is displaying in this video is how she Mohbad. Now look at her daughter. Look at her daughter. This is her daughter's verified page. You see, with these two evidence, and we have more than 500 evidences against Iyabo Ojo. We all know Iyabo Ojo and her daughter are fully involved in Facebook fracas. And the reason why I am warning you is Iyabo Ojo and her daughter can never get case against anybody. They can never. So don't give them donation. Don't give them any money. Let Iyabo Ojo and her daughter go and find a job. You don't understand? When Iyabo Ojo was doing like a mini god, Ondu money bang, Ondu momwe. Iyabo Ojo will be committing crime. Iyabo Ojo will be committing crimes instead of her daughter to caution her. Her daughter will be helping her to share her mother's crimes. They can never. If we talk about law in this country, forget. If truly they have case, Sheboti law station, one law DSS, one law Ilorin, one law court, Kinogba Bombe. You see, that post that Iyabo Ojo and her daughter just posted is for you to donate. Don't give them dime. And let me tell you something. For the spiritual aspect of it, don't give a dime to Iyabo Ojo. Ma fun Iyabo Ojo lowo Save your head. If you love your children, if you love yourself, do not give Iyabo Ojo a dime. Ben ni mo sọ fún ma fun ni kobo. So ti ye orokoloko kun ko to gbe pasi. Iyabo Ojo knows that our job as a blackmailer we get consequence. You understand? And Iyabo Ojo cannot believe that the way she treated Baba Ijesha, Naira Marley, Sam Larry, that is how she will just be bullying people. She should know that one day one mad and crazy victim go stand up. So even saying a mad, you Iyabo Ojo atolori buruku omo you admitted, okay, you won't carry mad person go court. It makes sense. Now Iyabo Ojo mama spent 30 years for psychiatric hospital. Iyabo Ojo herself gets certificate for psychiatric hospital. And if you go check Google, the kind madness where by Iyabo Ojo mother, na generational madness. Go and check Google. Go and check Google. So don't donate, yo. Iyabo Ojo does not have any case. Our daughter does not have any case. Our children, none of Iyabo Ojo's children or family member get case. And they can never get case because they always support Iyabo Ojo. Whenever Iyabo Ojo is posting against our victims, our daughter know they share.
Her son no dey share. Her family member no dey share. Iyabo Ojo no blog my own daughter. That evidence wey I show you, no be my daughter be that. I be na your own daughter. So no donate any money. No give Iyabo Ojo shishi. Thank you. Abẹ́rẹ́ ọ̀rọ̀ lẹ́gbọ́ lẹ́nu Lizzy Anjorin yìí. Torí tá a bá wò lọ báyìí nísìnyí, Lizzy lè sọ wípé jẹ́jẹ́ òun ló ń jókòó pé òun yìí dá sọ̀rọ̀ ọlọ́rọ̀ tí Priscilla tó wá fún un ní èsì. Ṣùgbọ́n tá a bá wọ̀rọ̀ yìí dáadáa, a rí wípé Lizzy Anjorin ló mọ̀ọ́mọ̀ ń drag ọmọ yìí. Torí jẹ́jẹ́ nìyá àti ọmọ tí wọ́n lọ síbi ìnáwó. Ọ̀rọ̀ yìí kò nídìí nǹkan téèyàn ṣe ń drag àbí téèyàn ṣe ń analyse lórí wípé ọmọ àti ìyá wọ́n jọ lọ síbi ìnáwó tí wọ́n jọ invite wọn sí. Torí Lizzy òun náà ló wá wàhálà fúnra ara rẹ̀ kó tó di wípé ọmọ yìí ó fún un lésì. Eléyìí ti kọjá wípé jẹ́jẹ́ òun lòún jókòó tọmọ yìí wá fún un lésì. Òun ló lọ wá, òun ló drag ẹ̀, òun ló gbé wá láti wá drag ní orí page ẹ̀. So fúndìí èyí, èsì tí ọmọ yìí fún Lizzy Anjorin, èmi rí wípé ó deserve ẹ̀ torí jẹ́jẹ́ rẹ̀ ló dúró. Kì í ṣe wípé òun ló lọ wá ìjà Lizzy Anjorin. Ẹ̀yin tèmi, ọ̀rọ̀ ló délẹ̀ yìí, kí ni tẹ́yin náà rò nípa ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí? Ta ló jẹ̀bi? Ṣé Priscilla ló jẹ̀bi àbí Lizzy Anjorin òun ló jẹ̀bi nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí? Gbogbo dáhùn yín ẹ fi sí orí comment section. Ẹ jẹ́ ká jọ sọ, ẹ jẹ́ ká jọ jọ́ gẹ́gẹ́ bí ìṣe wa ní orí ìkànnì yìí. Ire o.